Amuda. Amuda. Kí ni sọrí? Wọ́n ọmọbìnrin. Ń bọ̀rọ̀ wà lẹ́tọ́ tó ti kàbélò láti ẹ̀kan. Ń bẹ lẹ́kùlé. Orí nǹkan, oúnjẹ náà ni ti fún lọ́rùn. Àwọn ṣe lẹ́yìn ròdò ta ní kẹ́ kó sínú garawa lẹ́yìn ìkùlé. Ṣé ẹ ti kó búlọ̀kù sí? Búlọ̀kù? Ní búlọ̀kù ńlẹ̀. Kò sí búlọ̀kù ńlẹ̀? Orí mi o. Bọ́lá ti wá tutù. Wàhálà máa wà báyìí o. Ọ̀dà. Ọ̀yá kọ́ lọ ra búlọ̀kù kó kó sí lórí kọ́ba tutù dáadáa. Sọgbọ́? Mélòó? Nǹkan bá ti yẹ tọ́mátì òkú yóò tó. Sọgbọ́? Àfẹ́ra. Àfẹ́ra. Ẹ̀rí nǹkan. Ó rí bí mo kú mọ́. Àwọn oúnjẹ. Sí ọ. Bàbá. Bàbá àṣọ. Ilé o. Bàbá àṣọ. Níbo ló dé pọ́ bọ̀? Ẹ̀yọ̀yọ̀ pa mí, òrùn ló ń pa mí. Mo ní wá dúpẹ́ lọ́wọ́ yín ni. Ìyàwó yín, ó ṣe èèyàn o. Àlàmú ó ṣe èèyàn. Èèyàn dáadáa ni. Mo wá bí lánàá. Ìyàwó mú mi wọ yẹ̀wù. Ó wá fún mi ní òbòdó. Ọlọ́run, ìyàwó yín fún mi ní òbòdó. Mo láàkì ìyàwó yín. Ìyàwó mi. Ó fún mi ní òbòdó. Ọba fún mi lọ́wọ́. Ayé mi tèmi bá mi. Ìyàwó mi fọ́ olóbòdò àgàtú burúkú dáadáa. Ọ̀dà ní ìlọ́ba mi. Ní ìlọ́ba mi o. Ibi ìlọ́ba mi. Bá a ṣe rí. Ẹnì. Kí ló wà lórí ẹ̀? Búlọ̀kù. Kí mọ ọ̀rọ̀? Búlọ̀kù. Búlọ̀kù. Sórí ẹ̀ ò dàrú. Orí dàrúgbò. Sọ́ọ̀ ya wèrè. Rárá. Ṣé búlọ̀kù tàn kó sórí omi tútù lélẹ́yìí? Gbóná. Kí mọ ọ̀rọ̀? Ẹni ra búlọ̀kù wá kàdá sínú ọtí ẹlẹ́rìndòdò tí ń bẹ nínú búlọ̀kù. Mo ti lè ra búlọ̀kù. Ṣé lè pẹ́ sínú ẹni? Mo rí mú iye tó tọ́lẹ̀ mọ̀ gbà mí ẹ mọ̀ sánú mi yàrá àdúgbò yìí. Tẹ́ nǹkan ọ̀jì. Ẹ lọ́kọ̀ sá tẹ kọ́kọ́ sọ mí náà dé. Mo ní kó ra búlọ̀kù tó pò sínú ọtí ẹlẹ́rìndòdò ọlọ gbé bíríkì tàbí mọ́lé sọ ya wèrè ni. Èwo náà? Búlọ̀kù ìmọ̀ràn. Ọ̀nà rẹ̀. Bíríkì lélẹ̀ tó wà lórí rẹ̀ yìí. Ẹ sá tẹ kọ́kọ́ sọ mí náà jù. Lánàá nígbà tí n sì lé ọmọ àgàtú burúkú tí ń roko lábàá wa ọwọ́ bíi àṣírí ẹ̀ ti tú. Kí ló ní mo sì ń jáde? Ó ní lánàá tí ń gbà tí ń sì lé tó ń wá bíi ó lóun bá wọn nìkan ní ó lo fóònù lóbòdò. Òbòdó kí ni jẹ́ bẹ́ẹ̀? Ọdún bí mi léèrè tí mi ò sì lé ó ló mú àlàmú ọmọ alágbà ó ló mú wọn yẹ̀wù nínú yàrá mi ó wá lo fóònù lóbòdò. Àgàtú sàrẹ̀ ó wá bí lánàá lóòótọ́. Ló bá mi lóbòdò. Mú gbà tá a wọnú ilé àgbàdo tí ń bẹnu ilé mo wá kó fún. Àbúrò èrè ni ó lo fóònù lóbòdò ló wí fún mi mo ti ń làágùn òun orí mi mo ti ń làágùn ọwọ́ àtẹwà gbọ́ àbọ̀ abátúnú mi lọ. Ṣé eléyìí wá jọ búlọ̀kù tó máa kó sórí omi lójú ẹ̀? Ṣé bíríkì yẹlé ọmọ kò tí mo fẹ́ mọ ní. House búlọ̀kù ṣe alẹ́ iná lẹ́kọ̀ọ́ bá ṣe oyè ẹ̀sẹ̀ gbóhùn ló jẹ. Ọlọ́mọ máa jẹ fowó jóná o a ti sanwó orí rẹ o. Mo mọ̀ nígbà padà. Ọ̀sẹ̀ máa tẹ̀lé kó dábọ̀ fóònù tó bá ti fẹ́ sórí ibú tètè bá tiẹ̀ lọ. Ọmọ sẹ́ ẹ náà wà ń bẹ̀. Ó dàrú èmi wá lè yí báyìí Ọlọ́run. Ìmọ̀ wàá bá mi báyìí yìí o olówó fowó ra kú wèrè tó ń dé ọlá fóònù lóbòdò. Òtún dé ó tún lọ bíríkì dé ó lé búlọ̀kù ọlọ́ta sàwọn ayé mi.